ìta gbangba ni kí ẹ ti pa àwọn afẹ̀míṣòfò tí wọ́n dájọ́ ikú fún yìí o. wọ́n ti dájọ́ ikú fún wọn. àwọn 4 tí wọ́n rí mú nínú àwọn tí wọ́n fẹ̀mí àwọn èèyàn ṣòfò ní ṣọ́ọ̀ṣì àwọn kátólíìkì St. Francis tó wà nílùú Ọ̀wọ̀ ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022. ọjọ́ burúkú lọ́jọ́ náà, kò sì sẹ́nìkan tó rí irú ẹ̀ rí nílẹ̀ Yorùbá níbí. àwọn kìrìsìtẹ́nì wà ní ṣọ́ọ̀ṣì wọn. ọjọ́ Sunday ní ọjọ́ ọ̀sẹ̀, wọ́n sì ń bá ìsìn wọn lọ. bẹ́ẹ̀ làwọn èèyàn aburú yìí já wọlé lójijì níbi aago 11 ààbọ̀ tí wọ́n ju bọ́ǹbù àfọwọ́jù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn fáwọn èèyàn tí wọ́n wà nínú ṣọ́ọ̀ṣì náà. kò sẹ́ni tó mọ̀ wọ́n rí, àwọn náà kò mọ̀ wọ́n rí. wọn kò ṣe kinní kan fún wọn. wọ́n pọ̀n pinnu láti wá sínú ṣọ́ọ̀ṣì náà kí wọ́n máa pa àwọn tí wọ́n ń jọ́sìn wọn jẹ́jẹ́ wọn ni. ohun tí wọ́n sì ṣe náà nìyẹn, torí nígbẹ̀yìn àwọn èèyàn 41 ni wọ́n pa. àwọn tó sì lé lọ́gọ́rùn-ún ni wọ́n farapa gan-an. wọ́n pa ìyá àti bàbá ẹlòmíì, wọ́n pa gbogbo ọmọ tí ẹlòmíì bí, wọ́n pa ìyàwó ẹlòmíì, bẹ́ẹ̀ ni wọ́n pa ọkọ ẹlòmíì. ní àwọn èèyàn tí wọn kò ní ẹ̀ṣẹ̀ kankan tí wọ́n ṣẹ̀ wọ́n, tó jẹ́ ẹ̀ṣẹ̀ kan náà tí wọ́n lè ṣẹ̀ wọ́n kò ju pé wọ́n péjọ sílé ìjọsìn, wọ́n sin Ọlọ́run wọn lọ. àwọn sì lọ síbẹ̀, wọ́n pa wọ́n nípakúpa, wọ́n bá tiwọn lọ. ìgbẹ̀yìn ni wọ́n gbọ́ pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Al-Shabab ẹ̀ka wọn tó wà ní Kogi wọ́n wá fẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ́wọ́, tí wọ́n sì padà rí àwọn kan mú nínú wọn lẹ́yìn tí wọ́n ti sá lọ tẹ́lẹ̀. àwọn 5 ni wọ́n mú: Idris Abdulmalik Omesa, Alkosim Idris, Jamiu Abdulmalik àti Abdulrahim Idris. àwọn àmọ̀tẹ́kùn ló kọ́ mú àwọn kan nínú wọn ní ọjọ́ 23 oṣù kẹfà 2022 náà, nígbà tí Rotimi Akeredolu, gómìnà ìpínlẹ̀ Ondo nígbà náà, dà wọ́n síta láti ṣe iṣẹ́ náà bí iṣẹ́. wọ́n sì rí pé àwọn rí àwọn ẹni ibi náà mú. nígbà tó tún di inú oṣù kẹjọ, iléeṣẹ́ ológun ilẹ̀ wa tún kéde pé àwọn ti rí àwọn míì mú kún wọn. àmọ́ pẹ̀lú gbogbo bí wọ́n ti mú wọn tó láti inú oṣù kẹjọ 2022 náà, wọn ò kó wọn lọ sílé ẹjọ́. ó sì tó ìgbà kan tí ẹnikẹ́ni kò gbọ́ kinní kan nípa ọ̀rọ̀ náà mọ́. ọ̀rọ̀ náà di ohun tí bíṣọ́ọ̀bù Jude Arógundádé ń torí ẹ̀ kọ̀wé sí ìjọba United Kingdom pé kí wọ́n gba àwọn lọ́wọ́ ìjọba Muhammadu Buhari, kí wọ́n bá àwọn gbáriri mọ́ wọn, kí wọ́n lè ṣe ẹjọ́ àwọn èèyàn náà tí wọ́n ti mú. àbí kí ni wọ́n tún ń dúró dè? síbẹ̀ náà, ẹjọ́ àwọn ò bẹ̀rẹ̀ títí di ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2025 tó ṣẹ̀ṣẹ̀ kọjá lọ yìí. gbogbo àwọn tí wọ́n wá mú náà, kò sí èyí tó rí àlàyé kan ṣe. kò sí ẹni tó lè sọ pé wọ́n parọ́ mọ́ òun nínú wọn tàbí pé wọ́n ṣèṣì mú òun ni. ẹnìkan tó sọ bẹ́ẹ̀, Mọ́mọ́ Abubakar, ilé-ẹjọ́ wádìí pé lóòótọ́ ni kò sí ní gbèrègbèrè ibi tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀ rárá. àmọ́ àwọn 4 tí wọ́n láwọn ń bá ẹgbẹ́ afẹ̀míṣòfò Al-Shabab ṣe yìí, apààyàn tààrà ni wọ́n, afẹ̀míṣòfò gidi. ohun tó sì jẹ́ kí adájọ́ Emeka Nwite dájọ́ ikú fún wọn lánàá ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2026 yìí nìyẹn, tó ní kí wọ́n lọ yẹgi fún wọn, kí wọ́n pa wọ́n dànù nítorí ìwà aburú wọn. lóòótọ́ bó ti yẹ kó rí rèé, kí ẹni bá ṣe aburú tètè gba èrè ẹ̀ kíákíá. àmọ́ bí ọ̀rọ̀ bá pẹ́ nílẹ̀ ó máa ń gbọ́n sí ni. ìjọba gbọ́dọ̀ yẹ ètò ìdájọ́ wọn wò dáadáa, nítorí lára ohun tí wọ́n lè fi gbógun ti ìwà ìfẹ̀míṣòfò yìí rèé. ohun tó sì lè jẹ́ kí Nàìjíríà kápá àwọn afẹ̀míṣòfò yìí nìyẹn. àwọn afẹ̀míṣòfò yìí ti kó gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pátápátá láyà jẹ. kò sí ibi tí ẹnikẹ́ni ti gbọ́ orúkọ báńdíìtì, tẹ́rọ́rìsì, kìdínápà, afẹ̀míṣòfò tí di kálukú ò ní domi. ẹni tí Ṣàngó bá ṣàtọ́jú ẹ̀ wọlẹ̀ kì í bá wọn bú ọba àkóso. ṣe níbi tí àwọn èèyàn ti ń wo orí ayélujára, tí wọ́n ń rí àwọn tí wọ́n ń kó kòbókòbò àgbàlagbà, tí wọ́n ń rí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń bẹ́ lórí. ṣé ìyẹn ni ẹnìkan yóò sọ pé ẹ̀rù kò ní bá òun? àwọn apààyàn yìí ti pa àwọn ọmọ Nàìjíríà sáyé, wọ́n pa wọn sára. oníkálukú ní ìbẹ̀rùbojo wà lára wọn. ọ̀kan nínú àwọn ọ̀nà tó sì yá jù lọ láti fòpin sí irú èyí ni kí ìjọba fúnra ẹ̀ dá ìbẹ̀rùbojo sára àwọn afẹ̀míṣòfò náà, kí àwọn pàápàá máa fojú inú wo ìyà burúkú tí yóò jẹ wọ́n tí ọwọ́ àwọn ìjọba Nàìjíríà bá tó àwọn.
bí àwọn ṣe ń pààyàn tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ àwọn tí wọ́n pa yìí, bí àwọn náà bá rí bí ìjọba Nàìjíríà ti ń ṣe wọ́n tí ọwọ́ bá tẹ̀ wọ́n, ọ̀pọ̀ lè ronú wọn kó pé òun ò ṣe mọ́ tàbí kó fi ẹgbẹ́ náà sílẹ̀ kó sá lọ. ṣùgbọ́n nítorí pé àwọn fúnra wọn kò rí àpẹẹrẹ pé ìjọba Nàìjíríà ń fi ìyà kan jẹ àwọn tí wọ́n bá mú, ohun tó ń jẹ́ kí àwọn míì tún máa lọ kún wọn nìyẹn. tí Nàìjíríà kò bá dẹ́rù bá àwọn afẹ̀míṣòfò yìí, wọn yóò máa pọ̀ sí ni o. nígbà táwọn ìkà yìí ti pa àwọn èèyàn rẹpẹtẹ láti ọjọ́ yìí, tó wáá jẹ́ nígbà tó pé ọdún 4 gééré ni wọ́n tó dájọ́ wọn, ọ̀nà wá dà táwọn tó ń ṣe iṣẹ́ aburú yìí yóò fi bẹ̀rù ohunkóhun. ìṣòro burúkú ni fáwọn agbófinró àti ológun wa láti rí àwọn ọ̀daràn yìí mú. bí wọ́n bá tún wáá jàjà mú wọn tán, ìjọba láti ọ̀dọ̀ àwọn elétò ìdájọ́ yóò fi ẹjọ́ wọn falẹ̀ débi pé aráàlú ò ní fẹ́ẹ̀ rántí mọ́. ohun tó fà á nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíjọba tàbí àwọn ológun wa máa ń kéde pé àwọn ti rí mú. lórí rédíò àti tẹlifíṣàn pẹ̀lú ayélujára lèèyàn yóò ti máa gbọ́. kò sì sẹ́ni tí yóò mọ ohun tó padà ṣẹlẹ̀ sí wọn, àfi tí wọ́n bá tún fẹ́ sọ pé àwọn ti tọ́jú àwọn kan, wọ́n ti yí padà, àwọn fẹ́ dá wọn padà sáwùjọ. rárá, ọ̀rọ̀ yìí kì í ṣe bẹ́ẹ̀ mọ́. Nàìjíríà lọ pe Amẹ́ríkà pé kí wọ́n wá gba àwọn lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. bẹ́ẹ̀ ni wọ́n ń bá àwọn orílẹ̀-èdè míì náà sọ̀rọ̀. àmọ́ ó dijọ́ wo tí àwa gbọ́ pé Amẹ́ríkà ti mú àwọn afẹ̀míṣòfò kan o, wọ́n ti kó wọn lọ síbì kan o, wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ o, tí wọ́n wá ṣèyẹn tán tí wọ́n kéde fún gbogbo ayé pé àwọn ti tírèènì wọn tán, wọ́n ti ronúpìwàdà, àwọn yóò dá wọn padà sáwùjọ kí wọ́n lè wúlò fáráàlú. ǹjẹ́ Amẹ́ríkà ṣe bẹ́ẹ̀ rí ni? tàbí aráàlú wo ló ń bẹ ìjọba Nàìjíríà pé kí wọ́n kó àwọn afẹ̀míṣòfò wá kí wọ́n lè wúlò fáwọn? ṣé èèyàn gidi ti wá tán láàrin ìlú ni, àbí nítorí kíni? irọ́ burúkú ni gbogbo eléyìí. ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àti tẹ̀sìn làwọn bàbá wọn tó wà níjọba àti àwọn tó ń tì wọ́n lẹ́yìn nílẹ̀ Haúsá àti nínú iṣẹ́ ológun fi ń ṣe àwọn ohun tí wọ́n ń ṣe. ṣùgbọ́n ìjọba kò tí ì rí aburú tó ti wọ inú ọ̀rọ̀ yìí báyìí o. wọ́n ń rò pé nǹkan kékeré ni. ọ̀rọ̀ afẹ̀míṣòfò yìí ti ń kúrò ní tàwọn Fúlàní nìkan. ibi tí wàhálà sì wà nìyẹn o. àwọn ọmọ tí wọ́n kàwé tí wọn ò ríṣẹ́, àwọn tí wọ́n ń ṣe yahoo tẹ́lẹ̀ tí kinní ọ̀hún ò tà mọ́, àwọn tí wọ́n ń digunjalè tẹ́lẹ̀ tí ọ̀nà dí mọ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti wà nídìí iṣẹ́ ìjínigbé yìí o. torí bí wọ́n bá jí ìyàn ẹyọ kan gbé, wọ́n mọ iye tí wọn yóò rí gbà lọ́wọ́ àwọn ẹbí wọn. bí ọ̀rọ̀ náà kò bá sì yé èèyàn kan tó bá wo fídíò àwọn tí wọ́n jí àbúrò mínísítà tẹ́lẹ̀ Adébáyọ̀ Adélábù gbé, tó bá wo fídíò náà dáadáa, tọ́hún yóò mọ̀ pé ogun gidi ló ń wọlé tọ̀ Nàìjíríà wá yìí. àwọn aṣèjọba wa ni kò tí ì mọ ohun tó ń lọ. nígbà tí wọ́n jí arábìnrin Ọláìdé John Paul yìí àtàwọn ìbejì ẹ̀ gbé, ohun tí fídíò fi hàn ni àwọn tí wọ́n yìnbọn tí wọ́n sì kó obìnrin náà àti àwọn ọmọ ẹ̀ sínú mọ́tò kan tí kì í ṣe mọ́tò àlòkù, mọ́tò tó sì tuntun dáadáa. nígbà wo ni Fúlàní di ẹni tó ń fi mọ́tò jíyàn gbé? nígbà wo ni Fúlàní ń fi ẹ̀bá igbó sílẹ̀ tí wọ́n ń lọ sáàrin ìlú láti jí ẹnikẹ́ni gbé? dájúdájú àwọn èèyàn tiwa, àwọn ọmọ tiwa ní ìlú Ìbàdàn tàbí ní àyíká ẹ̀ ni wọ́n ń ṣe eléyìí o. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú bí àwọn kan ti ń wí. àwọn tí wọ́n mọ Adébáyọ̀ Adélábù, tí wọ́n mọ̀ pé tí àwọn bá jí àbúrò ẹ̀ gbé, kò sí iye tí àwọn ò lè gbà lọ́wọ́ ẹ̀, nítorí wọ́n ti rí bó ti ń náwó àti bí owó ti pọ̀ lọ́wọ́ ẹ̀ tó. ìtumọ̀ yìí ni pé kò lè pẹ́ kò lè jìnnà tí àwọn ajínigbé gbowó yìí yóò fi máa wọlé gbé àwọn olówó fúnra wọn, tàbí àwọn alágbára, tàbí àwọn ìyàwó, tàbí àwọn ọmọ wọn lọ láti lè fi wọ́n gbowó lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ogun ọ̀tọ̀ nìyẹn gédéǹgbé o. ìyẹn tún yàtọ̀ sí ti àwọn afẹ̀míṣòfò tààrà tí wọ́n fẹ́ gba ilẹ̀ àwọn Fúlàní gan-an. bẹ́ẹ̀ ló yàtọ̀ sí ti àwọn afẹ̀míṣòfò àgbáyé tí wọ́n ń sọ pé Amẹ́ríkà kò lè dá àwọn dúró láti má ṣe ohun tí àwọn bá fẹ́ ṣe. ṣé Nàìjíríà lè kojú àwọn afẹ̀míṣòfò oríṣiríṣi báyìí? àwọn tilé, àwọn tìta, tí kò sì sí ọ̀nà kan tí a ti là kalẹ̀ láti jẹ́ kí kákápá wọn ju pé ká ní àwọn sọ́jà wa yóò gba àwọn tí wọ́n bá jí gbé lọ. àwọn ọmọ rẹpẹtẹ tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ yìí, àwọn tí wọ́n jí kó ní Borno, tí wọ́n ń jí ìyàwó gbé níwájú ọkọ, tí wọ́n ń kó àwọn obìnrin olóbìnrin wọ inú igbó lọ, àti àwọn ọmọ kéékèèké ní Kwara, tí kìí náà sì burú fún wa débi pé a ò lè rí wọn gbà sílẹ̀ bí wọ́n bá ti kó wọn. àfi ká máa gbọ́ ìròyìn pé àwọn ológun wa ti pa àwọn kan ní Lake Chad. ṣé kìí ṣe pé à ń tan ara wa ni?
àbí nígbà tí a ò bá lè mú àwọn afẹ̀míṣòfò ìtòsí wa tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé ní ojú wa tí a ò lè rí wọn gbà sílẹ̀, tí a wá ń ròyìn iye àwọn tí wọ́n ti pa lọ́nà jíjìn níbi tí ẹnìkan kan ò ti rí wọn. Bí ẹ̀tàn ni bí a bá sì ń tún ara wa báyìí, nǹkan wa yóò túbọ̀ máa le ni. Torí ẹni tó bá gbin 100 èbù tó ní 200 lòún gbìn, tó bá jẹ 100 òótọ́ tán yóò tún padà máa jẹ 100 irọ́ ẹ̀ ni o. Ohun tó fà á nìyẹn tó jẹ́ àwọn tí wọ́n ní wọ́n dájọ́ ikú fún yìí ní gbangba ni kẹ́ ẹ ti pa wọ́n. Ẹ pa wọ́n kí gbogbo ayé fojú rí i. Ẹ yé pa afẹ̀míṣòfò ní kọ̀rọ̀. Ẹ jẹ́ káwọn náà kú ikú ẹ̀sín, ikú oró ní gbangba. A gbọ́dọ̀ kó àwọn náà láyà jẹ, ká dẹ́rù ba àwọn tí wọ́n wà nílé kí wọ́n mọ̀ pé tí ọwọ́ ìjọba Nàìjíríà bá tẹ àwọn, ẹ̀sín ayérayé, ikú oró ni yóò gbẹ̀yìn àwọn. Bẹ́ẹ̀ ni kò dára kí ẹjọ́ máa falẹ̀. Pé bí ìjọba kò bá rí ọgbọ́n ẹ̀dá lọ́dọ̀ àwọn adájọ́ tí a ní báyìí, kò sí ohun tó burú bí ìjọba bá gbé àkànṣe ìgbìmọ̀ àwọn adájọ́ afẹ̀míṣòfò kalẹ̀. Ìgbà kan sá ti wà nílẹ̀ yìí tí ìjọba ológun gbé ìgbìmọ̀ tó ń dájọ́ àwọn adigunjalè dìde. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwọn nígbà náà kò burú rárá tó èyí tí à ń là kọjá yìí o. Ohun tó ṣẹ́pẹ́rẹ́ ni. Ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n gbé ìgbìmọ̀ àwọn onídàájọ́ àwọn adigunjalè síta. Bí wọ́n bá sì ti dájọ́ ikú fún wọn, láàrin ọ̀sẹ̀ náà ni wọ́n ń kó wọn lọ sí etí òkun tí wọn yóò sì pa wọ́n lójú gbogbo ayé. Ìbẹ̀rù kọ̀yìn sókun tàbí kẹ̀yìn ságbà lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò ní ìdí iṣẹ́ ìdigunjalè àsìkò náà, nítorí ọlọ́mọ bẹ̀rẹ̀ sí kìlọ̀ fọ́mọ ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tó ní làákàyè nínú àwọn tó ń ṣiṣẹ́ náà pàápàá bẹ̀rẹ̀ sí sá kó má di ohun tí wọn yóò kó ẹ̀sín àti àbùkù ayérayé bá ìran wọn àti ìdílé wọn. Kò sóhun tó ṣe tí a kò lè ṣe bẹ́ẹ̀ náà lásìkò yìí. Lára ohun tá a lè lò láti fi dẹ́rù ba àwọn afẹ̀míṣòfò náà fúnra wọn rèé, tí wọn yóò sì fi Nàìjíríà lọ́rùn sílẹ̀ fún wa. Ẹ yé fọwọ́ pa àwọn afẹ̀míṣòfò lórí o. Bẹ́ẹ̀ bá mú afẹ̀míṣòfò, ẹ tètè ṣẹjọ́ wọn. Àbẹ́dè ò sí fọ́mọ tó jẹ sódà. Ẹ pa wọ́n bí wọ́n ti ń pa àwọn èèyàn. Ẹ fi ìyà burúkú tí wọ́n fi ń jẹ àwọn èèyàn náà jẹ àwọn náà ní gbangba. Ẹ kọ̀yìn wọn sókun tàbí ságbà. Ẹ jẹ́ kí ikú tí ba ọmọ lẹ́rù pa wọ́n. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti dájọ́ ikú fún báyìí lórí ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò yìí tó jẹ́ wọ́n sì wà ní ọgbà ẹ̀wọ̀n káàkiri Nàìjíríà. Ìjọba kò tí ì rọ́jọ́ rí láti pa wọ́n. Ọ̀pọ̀ àwọn tí wọ́n mú tí wọ́n kó sí àtìmọ́lé káàkiri ni wọ́n wà ńbẹ̀, wọn ò tí ì fojú ba ilé ẹjọ́ rárá. Ọ̀tọ̀ làwọn tí wọ́n ti délé ẹjọ́ lẹ́ẹ̀kan ṣùgbọ́n tí adájọ́ ò ráyè tiwọn mọ́. Níjọ́ wo la fẹ́ ṣe eléyìí gbà? A ò lè jagun àwọn afẹ̀míṣòfò yìí báyìí. Bí bẹ́ẹ̀ kọ́, bí kinní náà yóò ti máa di egbìnrìn ọ̀tẹ̀rẹ́ tó jẹ́ bí a ti ń pa ọ̀kan lómi yóò máa rúwé. Nítorí yàtọ̀ sí àwọn Fúlàní, àwọn ọmọ Nàìjíríà míì ti tún mú iṣẹ́ ìjínigbé bí ojúlówó iṣẹ́ wọn o. Bí a kò bá sì tètè rí i pé wọ́n wa ọwọ́ irú eléyìí bọlẹ̀, Ọlọ́run má jẹ́ ká fi ọwọ́ ara wa ṣera wa ni o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò ìlú Ọ̀wọ̀ tí wọ́n dájọ́ ikú fún yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.